Ọpẹ́ ni fún Ọlọ́run Elédùmarè. Elédùmarè ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ifá Odù Ẹ̀dẹ̀. Ifá ṣeun. Ifá tó kéré tó fi ní ṣọgbọ́n ní ìlànà àbákúkúrò kì í jẹ̀tí. Adúpẹ́ lọ́wọ́ ẹ o. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn Afẹ́nifẹ́re olóyè Sunday Igboho. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa náà tá a wá láti ìlú Gbọ̀ngán àti gbogbo àwọn náà tán wá láti Kire àti ní gbogbo obì náà tán wá bá èmi Òrìṣàmẹ́kà wípé kí la máa ṣe. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abẹ Elédùmarè, abẹ àwọn onílẹ̀. Wọ́n tẹ́wọ́ gbà á. Adẹ̀dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọba Ògbóni ìlú Benin Republic. Adúpẹ́ lọ́wọ́ wọn gidigidi torí pé àtòrú náà ti ń pè mí náà ti sọ pé báyìí ti ṣẹlẹ̀ tán sọ pé ṣùgbọ́n o àwọn oníjẹ́ kan gbé kúrò wípé kó yá ìkẹta ti kù ká máa ṣe káwọn náà ká dẹ̀ máa múra. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa náà dẹ̀ múra. Kí lórúkọ ilé tán ló sọ̀rọ̀ láàárọ̀ nù wọn. Musibau Alani. Ilé tó lóun jẹ́ Musibau Alani. Ojú ti wá tì í báyìí o ọ̀ọ́bì. Olóyè Sunday Igboho. Owó bàbá Dami. Ó ti wà ní Germany báyìí o pẹ̀lú ìyàwó àti ọmọ ẹ̀. Ó ti ń jẹ, ó ti ń mu, ó ti ń ṣe fàájì ara ẹ̀ ní agbára ti Elédùmarè. Mo sọ láàárọ̀ mo ní tàbí tó ti gbọ́mọ sájò ló máa gbọ́mọ padà wá sílé pé kò sí ohunkóhun tó lè ṣe pé kì í ṣàbíọ́lá bẹ́ẹ̀ ni kì í ṣàwólọ́wọ̀ wọ́n yàtọ̀ sí wọn jìnnà sí wọn gidigidi torí àwọn yẹn political appointment náà ń wá kiri òun ò wá political appointment ó wà okay láyé ara ẹ̀ irú èmi báyìí mi wá political appointment kò sí kan tí mo ti fẹ́ ṣe mo wà okay àwọn ọmọ mi wà nílùú òyìnbó wọ́n ń jẹ wọ́n ń mu owó mi ni mo fi kó wọn lọ mi ìyáwó èlé mi ìyáwó báǹkì ilé tí mò ń gbé mọ́tò tí mò ń gùn mi ìyáwó èlé mi ìyáwó báǹkì torí ti bẹ́ẹ̀ ẹnikẹ́ni èèyàn kéèyàn tẹ́ dúró nídìí ọ̀tẹ̀ ilẹ̀ a máa béèrè àṣẹ. Mo sọ ní àárọ̀ mo ní Tinubu mo ní ẹni tó wà ní dùbúlẹ̀ àìsàn tó wà ní dùbúlẹ̀ àìsàn tó ti bẹ́ẹ̀ lẹ́yìn lọ́balọ́ba lẹ́ fi dákẹ́ táì lè sọ ohunkóhun. Mo sọ fún yín mo nílẹ̀ máa béèrè mi gbogbo àwọn ènìyàn tó yẹ pé ó rò tó kò ṣe ẹ lọ wo ipò tí Tinubu wà báyìí ẹ lọ wo èmi ní àti ẹ̀kọ́ onífẹ̀mí bá ti sọ̀rọ̀ tí ẹ̀kọ́ onífẹ̀mí bá ti lè lanu tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló máa rí torí bẹ́ẹ̀ lè wúrẹ́ ké bẹ́ẹ̀ làkùtàn ké màálù tó jẹyà wọn bẹ́ẹ̀ ló ké àti ń sọ̀rọ̀ àti ń pera wa àti ń sọ̀rọ̀ Ìgbòho wà láyọ̀ àtàláfíà tí ò sí kankan tó ṣe mo dúpẹ́ lọ́wọ́ president Benin Republic mo dúpẹ́ ní ọwọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Chief Justice Benin Republic wọ́n ní wọn kì í gba bribe wọn kì í ṣọ̀tẹ̀ wọn kì í dalẹ̀ wọn kì í ṣòbó lórí burúkú bí ìta yín tẹ́ kóra ń jọ ní Nàìjíríà tẹ́lẹ̀ ìṣèjọba wa torí yín burú tìrọ̀tìrọ̀ torí yín burú tó òfin ti yín láyé yín ilẹ̀ Haúsá òfin ò mú wọn bẹ́ẹ̀ òfin mú wa nílẹ̀ Yorùbá ó mú wọn nílẹ̀ Ìgbò lẹ́ni pé lórí burúkú ni yín ẹ ní soríire ẹ wá lọ kọ́ sílẹ̀ Yorùbá nation a máa gbà á tó ṣe kankan tó máa jọ lọ́wọ́ a gbà á dùn àdá o àdúpẹ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ jí dìde ẹ má jẹ́ kọ́ ọmọ ekele máa fi búrẹ́dì kó yín lọ́bẹ̀jọ kọ́ máa fi ṣáṣálọ̀ kọ́ máa fi tàn yín kọ́ máa gbé yín káàkiri ibi tí ò ṣe ibi tí àwọn Fúlàní ti máa lọ pa yín kú náà tí wọ́n tàn yín lọ mo á náwó bá yín ṣe mítì náà kàn máa yanjú yín lọ́jọ́ kan ẹ padà sílé yín ulémi lè yọ òrí ké àjẹ sáṣẹ lẹ́rùnrin mọ́ ẹ̀yẹ́jẹ sáṣẹ lẹ́rùnrin mọ́ ìyá dìbò 2023 rí ìyá dìbò yarí ìyá di ó lé.